wọ́n pè yín láfa akẹ́fọ́ bojú nítorí ìbínú orí tó kéta ẹ sì di kèfèrí lọ ẹ sì mà sẹ́wọ̀n akún kèfèrí ni sẹ́wọ̀n pé ìtẹ̀sẹ̀ wọ́n díṣẹ́ ọlọ́run lọ́wọ́ abàdàn dákun àyè yìí kéèyàn má rí lórí ọlọ́run kó má rí lórí ààrẹ kó wá di tírẹ́tìn. bọ́bá àgbàtí tó bá da alákẹ́ ṣíṣe sí àdàmù kò dí ó dí kò sì lè dá alákẹ́. ìsílẹ̀ mi sì bẹ̀rẹ̀ wọn fún yín ni o kò sàmànà yín ìdí kọ́ mi láwọn náà wòlá yàrá mọ́nù wàlá ìbẹ̀rẹ̀ wọn fún yín. ọmọdé kò mí fàyín náà wọn láyà yàrá mọ́nù. náà mo wà yín bẹ̀rẹ̀ wọn fún yín mo bá yín jẹ́ ìfilẹ̀. tájà ọ̀hún àwọn àjọ mi wọ́n ń kójọ súrúsúrú. wọ́n bí ìkọ́tìlì tàhádà só. àwọn àti kójọ wọn yìí kí wọ́n sọ̀rọ̀ délé rí. àbáwọ̀ láti wá sọ̀rọ̀ òkìkì báyìí. o ní sábà o. àtọ̀sán ìkọ́tìlì tàhádà só. àná ọmọ àti nípa sẹ́ẹ̀lì tẹ̀ fẹ́ náà ni. láwọn bá lè bèjàwó yé olùjáwó yé mọ̀ ànásó olùjáwó yé mọ̀ ànásó. ó ní tí wọ́n sọ̀rọ̀ délé rí lẹ́nu wọ́n láti wá ti tàbí àsùnwọ̀n ọ̀nà wọ́n láti wá gbà lórí ẹ̀. lánàá bí láàyè ìṣúná tàbí máa lè wà máa ṣe bẹ́ẹ̀ olùmọ̀ràn màdùlánà àṣìbùnà ńlá òwà nàbì àṣìbùnà ńlá òwà nàbì. ó ní tàbí àsùnwọ̀n tí wọ́n sọ̀rọ̀ délé rí lẹ́nu. ìkọ́tìlì tàbí àsùnwọ̀n ó ní láwọn máa ń ṣe ìyàwó ṣé ìyàwó ọlọ́run kó tún bẹ̀rù. kòlójáwọ́ yẹn mọ̀ àgbẹ̀sọ̀. kéèyàn ọlọ́run kẹrù tún máa bá kọ̀ wá jẹ́ ẹlòmíì tọrọ òye á ní ológun pípọ̀ mọ̀lẹ́ à ń gbọ́ ológun ni wọ́n náà lọ́sọ̀rọ̀ pé mi rí bí wọ́n èmi ò rí bí wọ́n yẹn èsùn lóru. láwùjọ. alẹ́ bèjàwó yẹn kòlójáwọ́ yẹn mọ̀ àdásùn kòlójáwọ́ yẹn mọ̀ àdásùn. kòlójáwọ́ yẹn mọ̀ àdásùn. gbogbo ìkọjá òun tábó ní ìrìnjáde dànù yín. kọ́nà bí ìyá ìsúná. ìpẹ̀lú ọlọ́run èyí tá a lò yìí. bíláì ìsúná. dàmà bíláì ìsúná. onígbàgbé lè tá a lò yìí tọ́nà ti wá yìí tẹ́sí tí ì rí nǹkan kan. lábì máa lè wà máa ṣe é. agbára tó ọlọ́run ní àṣírí ọlọ́run ní dún bẹ́ẹ̀. wàláyé ọlọ́run ní dún bẹ́ẹ̀. wàláyé ọlọ́run ní dún bẹ́ẹ̀. lẹ́yìn ọlọ́run náà ló tún bá ń bẹ̀. kúlùmọ̀ rọ́ọ̀ màṣúlànà àṣebọ̀nà wà nàbí àṣebọ̀nà wà nàbí àṣebọ̀nà wà nàbí àṣebọ̀nà wà nàbí. nítorí tó ti lójú jòlè lọ́nbẹ ẹlẹ́kẹ̀wù àlùkùránì ń bẹ lórí yín àdìsí ń bẹ lórí yín kùránì ń bẹ lórí yín ẹni gbogbo kan ń bẹ lórí yín. ẹ sì lẹ́ẹ̀rí náà ẹ wá rí èèyàn wá jáde wá pẹ̀lú olóòsà olóhùn rí sí ọyìn. àǹtò tẹ̀tìlù nàlíkìtà bàbá látàkìlù. àdámùrù nánà sàbìlbìrì wàtánsánà òbúsàkú wàǹtò tẹ̀tìlù nàlíkìtà bàbá látàkìlù. ọ̀rọ̀ wọn pè yín láfa akẹ́fọ́ bojú nítorí ìbínú orí tó kéta ẹ sì di kèfèrí lọ ẹ sì mà sẹ́wọ̀n akún kèfèrí ni sẹ́wọ̀n pé ìtẹ̀sẹ̀ wọ́n díṣẹ́ ọlọ́run lọ́wọ́ abàdàn dákun àyè yìí kéèyàn má rí lórí ọlọ́run kó má rí lórí ààrẹ kó wá di tírẹ́tìn. bọ́bá àgbàtí tó bá da alákẹ́ ṣíṣe sí àdàmù kò dí ó dí kò sì lè dá alákẹ́. ẹ wá múra lérí kankan níbi kíni dákun lérí kíni sí ìsìlámù náà ni ẹ wá kó rọjò lọ́nà òbí. láyé sùnà lábì máa lè wà máa ń ṣe mí kúlò máa rọ́ máa sùlànà àṣìbùnà wà nàbí àṣìbùnà wà nàbí. ìsílẹ̀ mi sì bẹ̀rẹ̀ fún yín ni o kọ́ sàmánà yín ìdí kọ́ mi láwọn náà wòlá yàrá mọ́nù wàlá ìbẹ̀rẹ̀ fún yín. ọmọdé kọ́ mi fàyín náà wọ́n láyà yàrá mọ́nù. náà mo wà yín bẹ̀rẹ̀ fún yín mo bá yín jẹ́ ìfilẹ̀. إن اليهود قوم يجحدون حسبنا الله إن اليهود قوم يجحدون إن اليهود عبد الله بن
kọ́lá sọ fún ànábì. iná Yahudi qaumi. ó ní màmá Yahudi yẹn o màmá Yahudi yẹn. qaumun ó buhtun. ní ara wọn mo ti wá. ó ní ìjọ mi ni wọ́n. ó ní àwọn Yahudi ń. qaumun yajhadun. ó ní wọ́n yẹn gbà wọn ò ní gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́. ó ní wọ́n mọ yẹn jà. fas'alhuni. ó ní Abdullahi bin Abdulsalam. is'alhuni. ó lọ béèrè lọ́wọ́ wọn pa mi kọ́kọ́ bí wọn náà èmi ọ̀ fara pamọ́ síbi kan. ó ní bí wọ́n pé ta ni Muhammad. qabla ya'lamu bi islami mani Abdullah ibn Salam. wọ́n pé ta ni Muhammad ọmọ Abdullahi. is'alhuni. Abdullahi bin Salam ó ní sọ bẹ́ẹ̀ fún ànábì. ipe bí wọ́n pé ta ni Abdullahi ibn Salam. qabla yọ fara pamọ́ síbi kan. qabla ya'lamu bi islami. bí wọ́n kó tó wá mọ̀ pé kí wọ́n tó mọ̀ pé o ti gbà sáà lọ ọ fẹ́ kọ́ lọ bí wọ́n bá àwọn Yahudi ìwé gbọ́ gbà kì í gbà ní Yahudi. فجاءت اليهود فقال النبي صلى الله عليه وسلم alábi bá rí àwọn Yahudi ẹ bá sálámà sí wọn. أي رجل عبد الله بن سلام فيكم. wọ́n ní wọ́n nìkan ni wọ́n ní ta lẹ́ ń wá. wọ́n ní ta ni Abdullahi ibn Salam fikum. wọ́n dákọ̀ ẹnìkan fún mi. قالوا wọ́n bá dáhùn báyìí pé. خيرنا وابن خيرنا. ha àfàgbà lóbìnrin ni àìrù náà ẹni tí fi lóore jù nínú wa lóbìnrin ni. وابن خيرنا. ẹni rí ọmọ ẹni rí. وأفضلنا وابن أفضلنا. ẹni tí fi lọ́lá jù nínú wa lóbìnrin ni ọmọ ẹni ọlá tún ni. فقال النبي صلى الله عليه وسلم Ànábì bá sọ fún wọn pé. أرأيتم إن أسلم عبد الله بن سلام. wọ́n dàbí abdul salam tẹ́ mi ó sì gbà sílámù ó sì gbà fún mi o. قالوا wọ́n bá dáhùn pé. أعاذه الله من ذلك. ọlọ́mọ sàṣọ wa bí tó wí kọjá pé kò lè gbà. فعاد عليهم فقالوا مثل ذلك فخرج إليه عبد الله بن سلام. abdullahi bin salam bá jáde. فقال ọba sọ pé. أشهد أن لا إله إلا الله ọ̀rọ̀ tó bá onímọ̀jẹ́ ìrìkì ọ̀sọ́ bá ká fọlọ́. وأن محمدا رسول ẹjọ́ tó الله. wájú yìí muhammad rasulullah ojúṣe ọlọ́run ọba ni. فقالوا wọ́n bá parun pọ̀ lẹ́ẹ̀kan náà. شرنا وابن شرنا. lérí ibú ni ọ́ lónìí yìí ọ̀jẹ́ ni nínú wa mọ́ tí a bá ní tala láburú nù wa tí fi láburú ju ìwọ ni. وأذلنا وابن أذلنا. èyí sẹ́ni ọlá ẹni àbí kankan mọ́ tí a bá tani ní fi yẹpẹrẹ tí sọ̀kalẹ̀ ju ìwọ ni. وتناقصوه قال هذا كنت أخاف يا رسول الله. abdullahi بن سلام. ó ní tí ń payà náà ni ń wá wo wérí ibu wọn tán àwọn Yahudi ibi àti wá lọ́nu ọlọ́run wa dájú kan tẹ́ ń wà mọ́ nígbà tọ́lọ́run wa gbọ́rọ̀ wá. وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل. ọlọ́mọ yẹkun láwọn máa yà. ọlọ́run ní wúlò àmọ́ bani Israel bí gbogbo àwọn aláìmọ̀ kan yìí bá ti sáyẹ̀mọ̀ kan èyí tẹ́ tún jẹ́ àfáànù wọn kò wáyé kí ẹ mọ̀ pámìlì kò wáyé kí ẹ mọ̀ pámìlì ọlọ́run là nẹ́bì àwọn tójó ní mímọ́ ọ̀jọ̀gbọ́n lọ́lọ́mọdájú ọ̀rọ̀ kọ ní fi ń jásí pé àwọn olùbàkíyà. lọ́la káàna mi náà kúrú ní mi kàbùlí kó olùbàkíyà tẹ́ yẹni àwọn àni fasadi fil ardi. àwọn olùbàkíyà nìyẹn àwọn tí wọ́n ní foresight. yẹni àwọn tọrọ bí ọ̀rọ̀ òwò sí. àwọn tọrọ yé àwọn tọrọ pẹ́sẹ́ tí wọ́n máa ń ṣe nínú ìjọ. yẹni àwọn àni fasadi fil ardi. gbogbo tí bá jẹ́ bàjẹ́ wọn akọ́ lórí ìyàwó ọlọ́run. illa qalilan min bani anjayna minhum. واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين. olùbàkíyà ni la fẹ́ tú. olùbàkíyà tí. àwọn tó ní foresight wọ́n ń pè ní olùbàkíyà. inú tí ọba amúsẹ̀mí sẹ́tù. inú tí ọba amúsẹ̀mí sẹ́tù. àwọn olùbàkíyà gbọ́dọ̀ wà. àwọn olùbàkíyà gbọ́dọ̀ wà. foresight gbọ́dọ̀ wà fẹ́ dà. àwọn foresight gbọ́dọ̀ wà fẹ́ dà. justice òótọ́ gbọ́dọ̀ wà fẹ́ dà. justice òótọ́ gbọ́dọ̀ wà fẹ́ dà. ìjọba òótọ́ gbọ́dọ̀ wà. ìjọba òótọ́ gbọ́dọ̀ wà. asadisu. tó ẹ̀kẹfà. àmọ̀nà kọ́ńdà tán. ẹ̀kẹfà rẹ̀ ní pé tá a bá ní gbogbo márààrún yìí
tá a kà fún wa yìí. tàbá ní gbogbo márùn-ún tá a kà yìí. ẹ̀dá gbọ́dọ̀ lẹ́sìn tó bìlọ́ǹgì sí. ẹ̀dá gbọ́dọ̀ lẹ́sìn alákọ̀ọ́kọ́ nù ni. lẹ́sìn tọ́lọ̀ ń fìwé báàkì ẹ̀. lẹ́sìn tọ́lọ̀ bá fìwé báàkì rẹ̀. ẹ̀dá gbọ́dọ̀ ni. ẹ̀dá gbọ́dọ̀ ni. ìjọba tí ó pàṣẹ ó gbọ́dọ̀ wà. ìjọba tí ó pàṣẹ ó gbọ́dọ̀ wà ẹlẹ́ẹ̀kejì. adilun shamilun. ìdájọ́ òótọ́ gbọ́dọ̀ wà. ìdájọ́ òótọ́ gbọ́dọ̀ wà. àrídọ́n yẹ kí sọ̀rọ̀ fi sarwatu. ilé ọlọ́run tí mineral resources gbọ́dọ̀ jáde gbọ́dọ̀ wà. ilé ọlọ́run tó ní mineral resources gbọ́dọ̀ wà. àwọn tó ní foresight gbọ́dọ̀ wà. àwọn tó ní foresight gbọ́dọ̀ wà. ẹ̀kẹ́fà rẹ̀ ní amúnú. ẹ̀kẹ́fà rẹ̀ ó náà ní amúnú. ìta ń pè ní amúnú security ó gbọ́dọ̀ wà. ìta ń pè ní security ó gbọ́dọ̀ wà lẹ́lẹ́kẹfà rẹ̀. قال تعالى نعمية الأمن وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم وأمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات àwọn àlọ́dúnrún àmọ̀nú ní kún àwọn tí wọ́n bá ọlọ́wọ́ bá gbọ́ wọ́n àmì nùsọ̀lì láti tí wọ́n ti sẹ́rí. لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ọlọ́run á fi wọ́n jọ̀gá á fi wọ́n sàrólé rẹ̀ bá ti fà ń tó síwájú wọn sàrólé. ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم yumakkinanna لهم دينهم amúnúnù. tọ́ba kò rí náà ni wọ́n fẹ́ ní kánú wàdúrà tá ànábì Ibrahim sí inú àdúrà mẹ́ta tó bá tọ́ba fẹ́ mọ àmìyà amúnú. wọ́n fẹ́ máa pàtàkì tá ń pè ní security. kọ́kọ́ balẹ̀. kọ́kọ́ balẹ̀. àdúrà ànábì Ibrahim ọ béèrè ọ sàdúrà mẹ́ta wọ́n ní ká mú òye sàdúrà yẹn. wọ́n ní ká wo òye sáàdúrà mẹ́ta tálẹ̀ Ibrahim tó وهي pè yìí. مناسبة في هذه الآيات الآتية وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن يعصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة واجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء. ànábì Ibrahim. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا nínú àdúrà mẹ́ta tá ànábì Ibrahim tọrọ wọ́n ní tó kọ́kọ́ tọrọ gbàràbà yìí. اجعل هذا البلد آمنا security lọ́kọ́ béèrè fún Mákà. security ìlànà Ibrahim kọ́kọ́ béèrè fún Mákà. ọmọ pé gbogbo tókù tó ń fẹ́ tọrọ òun tí ọba ti ṣe ń tà ń pè ní security kò lè work. ọmọ pé gbogbo tó kù tó ń fẹ́ tọrọ ní tí ó bá ti sí security kò lè work. ó ní wọ́n lọ́hùn ìlú Mákà. اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد bá mi الأصنام sì kí ọ̀lú yìí bá mi ṣèlú yìí nílùú fọkànbalẹ̀ ìtọ́kọ̀ tọrọ nù ń bọ̀ tọrọ èyí wò tán lọ́sẹ̀sẹ̀ wá tọrọ káwọn ọmọ wọn má ya gèfèrí kí ẹ̀sìn ó nílẹ̀ ọ tọrọ security lọ́sẹ̀ gbọ́rọ̀ ẹ̀sìn wá pé Wọ́n jọ àwọn lógún ọmọ ní- mi وبني أن نعبد الأصنام èmi náà àtàwọn ọmọ mi gbé wa jìnnà tó sà mọ́ sí wálẹ̀ ní tí ó ṣẹ̀ bọ̀. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني báwo la wọ́n ti nu àwọn èèyàn lónìí wọ́n ti nu àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ní ẹni bá wa tẹ̀lé mi فإنه مني àwọn tèmi nù. ومن يعصاني فإنك غفور ẹ bá lọ ayọ̀ رحيم tẹ̀lé mi tẹ́ tara ń bá yín sọ̀rọ̀ tọ́lọ́run tẹ́ bá sẹ̀ mí ọlọ́run àforíjì wà lọ́dọ̀ ọlọ́run ربنا àdúrà tó ti tọ́ tọrọ nù. إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم àdúrà ẹlẹ́kẹta nù. pé báwọn ọmọ mi wá ń tẹ́sìn ọjẹ́ o
àdúrà lẹ́ẹ̀kẹta nù. báwọn ọmọ mi wá tí wọ́n jẹ o. báwọn ọmọ mi wá tí wọ́n jẹ. nígbà ẹ̀kọ́ ọ̀rọ̀ security aṣọ àmọ́ nínú ẹ̀kọ́ tó wà ń bẹ àti tí yẹn bá pọ̀ lọ́hùn dá sí ni máa dá sí. nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ ni pé àti tí yẹn bá pọ̀ lọ́hùn dá sí ni máa ń dá sí. Ọlọ́run kún yanjú ẹ̀. Ọlọ́run kún yanjú ẹ̀. ọwọ́ aṣọ ọ̀dọ̀ bá tí ò níṣẹ́. ọwọ́ aṣọ ọ̀dọ̀ bá tí ò níṣẹ́ tiẹ̀ ní mọ̀ rán. o ní gbẹnu ti. o ní gbẹnu ti ní. ọbẹ̀ ni. ọbẹ̀ ni. àwọn tí wọ́n jù wá lọ ni wọ́n ń bẹ yìí. àwọn tó jù wá lọ ni wọ́n ń bẹ yìí. ní àsìkò mi sòríyàtì ìbíwádìí nígbà ìrísísárì ìdàbẹ́ ìtìkàrí mọ́ wá o. àwọn ọmọ mi ibi mo fẹ́ fi wọ́n sí yìí aṣálẹ̀ ni ilẹ̀ òkú ni dẹ́sàtì ni kò sí tí wọ́n jẹ tí wọ́n mú bẹ́ẹ̀ àmọ́ lẹ́gbẹ̀ẹ́ léèrè Ọlọ́run ni mo fẹ́ fi torí ẹ̀sìn wọn fẹ́ yìn wọ́n nù fún o. Rabbana liyuqimu ssalat. àwọn ilẹ̀ torí kí wọ́n lè gbẹ́sìn rẹ tóbi ni kí wọ́n gbé ìga ni wọ́n gbé dúró ni. faj'al af'idatan minan nasi tahwi ilayhim. bá a sọ ẹ̀mí àwọn èèyàn mẹ́yà yìí. bá ń sọ ẹ̀mí àwọn èèyàn mọ́yà yìí. àfòhídàtà minan nasi tahwi ilayhim. àfòhídà. ẹ̀mí àwọn èèyàn. ẹ̀mí àwọn ẹ̀kọ́ àfòhídà lórí. bọ́ bá sẹ̀mí wọn kó kó nǹkan wá ní kí kọ́kàn sẹ̀mí wọn má bẹ̀rẹ̀ látàkọ́ máa. warzuqhum mina zamarati la'allahum yashkurun. táwọn èèyàn máa wá wìtìwìtì wọ́n máa kó wá wọ́n máa san bta ó ní ìwé nìkan wá ní tó wọ́n jẹ warzuqhum mina zamarati. mineral resources. mineral resources. nínú ilẹ̀ yìí jẹ́ kí wọ́n rí tí yóò jẹ́ mineral resources. la'allahum yashkurun. àdúrà Ibrahim àwọn ló di epo. àdúrà náà Ibrahim wọn ló di epo. fún wọn bẹ́ẹ̀. lójú kúndùn ọ̀dí pé wọ́n ní nǹkan àlùmọ́nì wọ́n ní góòdì wọ́n ní gbogbo rẹ̀ àdúrà àjọ kìnìún náà ni. àdúrà àjọ kìnìún náà ló di gbogbo ẹ̀ náà ní góòdì wọ́n ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀. wọ́n ní bàbá tó bí mi ọdún tí wọ́n lọ Mọ́kà wọ́n lọ́dún táwọn lọ Mọ́kà ọdún tí wọ́n fẹsẹ̀ ẹ̀rìn lọ ní ọdún kan làwọn lò oṣù mẹ́fà lálọ oṣù mẹ́fà lábọ̀ wọ́n wá lọ́dún ni bẹ̀tìlátìkì yìí wọ́n èèmọ́ kéga wọ́n kà ṣe bí ẹnu ọ̀nà báyìí sí ni àwọn ń wọbẹ̀ lọ́dún rẹ̀ láti yan náfìlà wọ́n bá wọn ti wá débẹ̀ táwọn ti múra táwọn àwọn bẹ̀tìlátìkì táwọn wáyé náfìlà wọ́lọ́n ilé rẹ̀ tí mo wáyìí mo fi ànábì Ibrahim yìí bí ọ bó ṣe súnmẹ́là fún un tọ́gbẹ́ ìtẹ́yìn sí sàwọn ọmọ mi bẹ́ẹ̀ o wọ́n bá ń sin wọn lákùkọ ni o wọ́n sin wọn láyé tí ó jò jẹ àkùkọ o ẹnu wọn mo ti gbọ́ lórí Yorùbá ni àkùkọ ni kò sí wọn káwọn ọmọ agbáyán mi àdúrà tó ti parí lẹ́yìn kan máa lóhun dààmú kádàrá àwọn lónìí wọ́n ti parí ẹ̀ látàmẹ́ ni. nànú bí láàyè sọ́nà láàbì máa lẹ̀ wọ́n máa ṣe bí kọ́lù máa lọ́lá àṣìbùnà lọ́wọ́ wà nàbí àṣìbùnà lọ́wọ́ wà nàbí. ó ti parí. wọ́n ti parí ẹ̀ látàná. mẹ́rin dé Ìlọrin bí máa ń kàtà lọ nínú àwọn tí wọ́n ti lọ́nà àwọn ńláńlá láwọn àfa sánsan tí bọ́lá òun sọ tí ì sì gbọ́ níbo ni wọ́n fẹ́ yọ wọn sí ìbàsáwọ̀ àdáńgbá sílẹ̀. kò sí ọkọ gbogbo àti wọn kà lónìí pé wàá di ni ọmọ ẹ̀yìn wọn ni wọn o bí ẹsẹ̀ wọn bọ́ wájú tààrà àwọn àti ìbàsáwọ̀ àdáńgbá ẹsẹ̀ wọn lè bọ́ wájú gidigidi ni o. ó wá ní sẹ́wọ́n bàbá mi wọn láfẹ̀ kọ́ ọdọkùnrin bàbá wa yìí lọ́wọ́ ti ṣe bí ọmọ ẹ̀ bàbá ni wọn wá dìde ládàgbà yóò sì wá wọn wá tó bá ti dé aago 3:00 sí 4 ní ma ní wà kanlẹ̀kùn báyìí àwọn ti dọ́wọ́ wọn mọ àwọn òsìlẹ̀kùn yóò ní àjọ yìí wá ká lọ àwọn wà lọ́dọ̀ àdàgbà wọn níjọ ọdẹ kan bá mẹ́rin báyìí àwọn àjòkò ìbẹ̀rù àwọn àṣọ tásùbò fi tó yóò máa sọ àwọn mẹ́sàn-án ọ̀rọ̀ bàbá ní bí bàbá ń sọ̀rọ̀ fún mi bàbá ní jọ́ ti alóyún rẹ̀ àmọ́ pa alóyún rẹ̀ ọkọ sọ fún mi pé ẹlẹ́ àti lóyún alẹ́ ìlà o wọ́n pàtàkì wá délé padà wá dé àfáàsọ báyìí àmọ́ ní ìrìnlẹ̀ kan àládà mi ní táwọn obìnrin náà ìyájọ́ ti pè lálàdà ní kóṣù àwọn ní kò sí bá jiyàn bí òrí kò ní wí bàbá ní kò pẹ́ bí òjò oṣù kan lọ ní kò bá yọ níbo ilé ti wá ẹwà náà dọ́dọ̀ rẹ wá rẹ́rìn dè níbo ìfọ bàbá ní sọ́hárì mọ̀ tí mo rí súlẹ̀ mọ́ ní náà sórí bí báyìí ṣe ń bí ọba yà bí ọmọjúmọ́ máa ní tọ̀ bílẹ̀ bá ti mọ́ ń lọ sọ fáfá aago mẹ́rin lóde ìdájí lóde àwọn ní mo ní bí ọmọ máa ń yẹ ọmọ mo ti rá mi ọ̀rẹ́ mi ti rí bá ń gbé lónìí. فوقال الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. àwọn táwọn wí ìsánsá ni wọn o. àwọn táwọn wí ìsánsá ni wọn. wọn. àwọn yóò máa tọwọ́ bọ̀ yàn lẹ́nu yóò fẹ́ dàbí pé yàn ṣe fáàrí àṣẹrédé bíi.
wàláyà àṣírí níbẹ̀ àwọn tí nǹkan dá lójú wọ́n ní dùn ọlọ́run fẹ́ríjì wọn wọ́n níjọ́ tí wọ́n bí ọba àṣẹ́sì kíkọ́ ọlọ́run yàrá àbúrì lọ wọn náà fàbádé àfàgbà ìṣẹ̀ṣẹ̀ kú ni àfọ̀kígbà ìṣẹ̀ṣẹ̀ kú ni àwọn afẹ́ sọ ló kọ àfàgbà ní òní sọ bàbá mi lóde hùn bàbá tó bí sẹ́gbàsá ìdáńgbá níjà Abubakar Siddiq sẹ́ni iná sọ àfáà ni wọ́n ẹgbẹ́ sọ ní Abubakar lọ́nà òsèlú àfáà ńlá ìwọ wá sọ fún mi bàbá pé àbúrò ìdè sàfáà o. kó sọ wàá sọ wò. àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí kọ̀nfàmù ni wọ́n. àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí kọ̀nfàmù ni wọ́n. wọn ò sì lè tán lẹ̀. wọn ò sì lè tán lẹ̀. kí ẹ lọ wọn fà àròdé lẹ̀. wọ́n fà àròdé lẹ̀ ni. wàláhì wọ́n fi àròdé lẹ̀ o. wọ́n fi àròdé wọ́n fi lẹ̀. àfẹnijú bá dùn. àfẹnitójú bá dùn ni tọkàn rẹ ti fọ́. Garawi. kàdá